الله الرحمن الرحيم. àkọ́kọ́ mo rẹ́dí láti ṣe múnákọ́ṣà tó fẹ́ lọ lọ́la mo rẹ́dí láti ṣe akọ́lẹ́kọ̀ọ́ àjòkó mẹ́kọ́ máa kékeré ni mo fẹ́ jẹ́ kẹ́ kọ́ mi ẹ̀gbọ́ bẹ́ẹ̀ kẹ́ kọ́ mi mo mọ̀ ní tí mo fi dè wọ́n pẹ̀lú àwọn ṣùrútù àwọn conditions èyí tí mo ń sọ ẹ̀gbẹ́ àwọn yẹn fún wọn wò ọ̀dọ̀ kọ́ mọ̀ yẹn fẹ́ sáà mo mọ̀ tí wọ́n lè ṣe tí yẹ́lì náà fẹ́ kọ́ mi kí wútó tọ̀gbá àwọn yóò ọmọ yá sí kọ́lẹ́kọ̀ọ́ àwọn ọmọ secondary school ní àkọ́lẹ́kọ̀ọ́ nínú péjì wọn péjì tí mo sẹ́ndì yẹn péjì yẹn neutral kò sẹ́ni tí ò lè lò pẹ̀lú pé a sì ṣe istifa àwọn shurut tàbí kalẹ̀ pé lárúbáwá lásọ máa dọ̀ àwọn àdìsí fọ sánàdánù àmàtínán èmi sánàdù nìkan èmi mọ́tún rẹ̀ nìkan bilogal arabiya ìyẹn sì ní gbé tíráwò báyìí pé kí n máa kọ́pì ẹ̀mí tí báyìí kí n máa fi káàfọ́ ìyẹn sì ní gbé laptop síwájú ó sì gbúdọ̀ gbé laptop síwájú ó fẹ́ kọ́ mi pé ó gbúdọ̀ gbé laptop síwájú kò wá sọ pé hadith ọmọ yìí dọ̀ àfà yóò báyìí ní bilogal arabiya tó bá ní bùkátà sí pé wàá fẹ́ lo tíra pé bóyá o fẹ́ ka hadith kẹjá níbi ká lè bìlífù rẹ o wá lè ṣí tíra gbà náà tó bá ti wá ká tán á dé padà àbí o fẹ́ mọ́rọ̀ àfà wa o wá ṣí tíra pé ó wà ní tíra báyìí ó gbúdọ̀ máa bẹ̀rù náà sọ gbúdọ̀ máa bẹ̀rù èmi bẹ́ẹ̀ kó gbogbo àwọn tó ń sọ wọ́n kàn gbogbo pẹ́kọ́ mẹ́ta wọ̀nyẹn báwọn yẹn ẹjí yẹ́lì máa jáde tó bá jásí pé ọmọ ẹ tó bá jásí pé lóòótọ́ kò sí masala kan tí mo dúró tìrìtì rí kí wọ́n tìrìtì rẹ̀ yanjú ẹ sọ fún yẹlímọ̀ ẹ pé ló pé jòun kó jáde sí péjì mo sẹ́jì kó jáde sí bẹ́ẹ̀ kò sí masala kan tí mo dúró yanjú kóhun jáde sí péjì yẹn kó wáyé sàwá kọ́ tífúlù kéwù kọ́kọ́ tó fi lè kéwù àmọ́ o bí ẹlẹ́mọ̀ bá lè wá jáde nítorí pé ò fẹ́ lo péjì òun àbí èmi wá sọ fún ẹlẹ́mọ̀ pé káfẹ́ kan padà ní Nàìjíríà l'Àbújá fún múnákọ́ṣà tí a ti fi mọ̀ pé kò sí pé wọ́n mú sáfẹ́ níbọ̀dì so bí nǹkan bá dá ọ lójú kó dá ọ lójú náà kó wá sọ láwọn bá ń tàbàgbà bá nínú hall àwọn èèyàn rádìí láti gbá hall yẹn ká pàdé ní Nàìjíríà l'Àbújá inshallah.